Assalamu alaikum ẹ̀yin tèmi ṣàlàáfíà lẹ́wà gẹ́gẹ́ bí èmi on point by two ṣe wà lénìí. Mo ti sọ wípé tí àwa ò bá rí àwa ò ní sọ, táwa ò bá rí àwa ò ní sọ. Ṣé hàn pé a sọ tíjọ́ yẹn tí àwọn kan wà ní wherever country tí wọ́n wà tí wọ́n ní kẹ́yìn kan kẹ́ lọ mọ́ face rally, kẹ́ lọ kóbọn, kẹ́ lọ kógbá, kẹ́ lọ káwo, kẹ́ lọ kógun, ogun ti dé. Àwọn bàbá confam ṣe ẹ rí wọn bẹ̀, ẹ rí wọn bẹ̀. Mo fi sọ wípé ẹ lo ọpọlọ yín. Meanwhile Lady K ó ní ká bá ń ṣe rẹ̀, so èmi fẹ́ kí ẹ̀yin kan kẹ́ ẹ pé Koiki kẹ́ ẹ confam lọ́wọ́ ẹ̀. Lady K ó sọ wípé ẹ má dáwó fún Koiki mọ́, pé Koiki sọ wípé owó tẹ̀ ń dá fún it is over 20 million náà, pé kò í sowó Yorùbá Nation, kò í ṣe kíni, kò í ṣe owó Yorùbá Nation ni pé owó Koiki Media. So ẹ̀yin tẹ́ ti dáwó, ẹ̀yin ẹrú kú tẹ́ ti dáwó fún wherever tẹ́ dáwó fún ẹ pé ẹ confam. Èmi kọ́ ni mo sọ bẹ́ẹ̀ o. Lady K ló ní kí wọ́n bá ń ṣe rẹ̀, kí wọ́n bá ń ṣe rẹ̀ pé bí wọ́n ṣe sọ nínú meeting tó jẹ́ pé àwọn bíi more than 15 ṣá àwọn ṣe meeting yẹn tí Koiki sọ pé owó tẹ́ wọ́n ń dá o èèyàn kan kò gbọ́dọ̀ béèrè lọ́wọ́ Koiki bó ń ṣe ń ná. Ẹ dákun ní sẹ́ńtírì yìí ẹ̀yin kan sì wà ń bẹ̀ add end money yín, ẹ sì jẹ́ kí ọmọ kan mọ́ kó sápò lórí pé wọ́n ṣe movement kan. Movement yìí ọ̀pọ̀lọpọ̀ fẹ́ fi jẹun ni. Tẹ́ bá tẹ̀ wá rò pé owó pọ̀ lọ́wọ́ yín ẹ sì wọnú church yín lọ, ẹ lọ ná fáwọn aláìní, ẹ lọ nú mosque, ẹ lọ ná fáwọn aláìní, ẹ bọ́ sílùú yín tí ò sí ná, ẹ ṣe solar lọ street light, ẹ ṣe point of charging, yes point of charging point ẹ ṣe káàkiri so that kí wọ́n mọ charge at will. Tí ó yé yín because iná jẹ wọ́n lógún, ó jẹ wọ́n níyà Nàìjíríà. Ọ̀rọ̀ náà yìí àwọn gọ́ọ̀mẹ̀ntì ò tí wá rí ṣe, kí wọ́n tẹ̀ bá wa rọ́nà ọ̀rọ̀ náà nìkan, kí wọ́n bá wa rí ṣe, kí wọ́n sì bá wa rí ọ̀nà security kan bá wa rí ṣe. Àwọn kan wọ́n fẹ́ mọ̀ fi yín jẹun, ẹ tí débi tẹ̀ ń lọ, ẹ débi tẹ̀ ń lọ torí pé kí ni? Ṣé ẹ mọ̀ pé gọ́ọ̀mẹ̀ntì tẹ̀ ń pariwo yìí náà èèyàn ṣáà ló ń ṣe gọ́ọ̀mẹ̀ntì. Ṣé ó yé yín? Tẹ́ bá wá sọ wípé ní Yorùbá Nation àfàìmọ̀ kọ́ mọ̀ pé àrùn tó wà ní Nàìjíríà wá bá Yorùbá Nation àbí kí láti pẹ̀lú eléyìí káwọn èèyàn àwọn kan pẹ̀lú add end money wọn káwọn kan sì mọ kó jẹ kí wọ́n ní owó kíní kan media ni kò ṣe owó Yorùbá Nation. Ìwọ ò ṣe sí mídíà rẹ Koiki Media rẹ kó wo bí wọ́n bá dáwó sí bẹ́ẹ̀ yẹn fún ẹ. Èmi o teacher lèmi o, èmi ẹnìkan kò lè pinpoint mi tí n bá rí kankan tí ò dáa màá wá sọ, màá wá ṣe kí ni màá wá sọ. Sunday Igboho èèyàn tó ń betray ẹ̀ ó sì wà ń bẹ̀, ó sì máa padà wá betray ẹ̀ nítorí pé kí ni ẹ mú kíní látilẹ̀ orílẹ̀ tí ń mú àwọn tó yẹ kẹ́ ẹ tì bọ́nú movement yìí ẹ tí rí. Again another point mo fẹ́ sọ ni pé kí ló kẹ́yìn àti Biafra? Ẹ jẹ́ kí Biafra ṣe tirẹ̀ wọn lọ́tọ̀, ẹ̀yin náà ṣe tiyín lọ́tọ̀, especially àwọn tó wà lórí social media yìí tí wọ́n ń ṣe comment. Ìgbà tí Kanu ń ṣe agitation títí ẹ̀ kí wọ́n tó mú ó máa ń bú Yorùbá ni, ó máa ń bú Yorùbá ni. Ẹ lọ wo gbogbo àwọn old kini rẹ̀ ó máa ń bú Yorùbá ni seriously. Kí ló wá kan ẹ̀yin àti Kanu papọ̀? So before I go message mi lélẹ́yìí pé Lady K ó ní Koiki sọ wípé owó tẹ̀ ń dá fún Yorùbá Nation it is not for Yorùbá Nation, it is for Koiki Media, it is for Koiki Media. So this is on point by two. Ẹ má bínú ọ̀rọ̀ aka àti ìyàwó wa á tún máa padà wá sọ láìpẹ́ yìí láì jìnnà. Bye.